mo sáré wọ ẹnìkan pè mí lẹ́ẹ̀kan nígbà tí mo sọ láàfin lọ́wọ́ ẹni kí n wá sí eré àbí kí n wá wo kí ni design tán fi sí lára so bí mi wọlé ká nìkan tó ń sọ nígbà tó ń pè mí kí n wá síbẹ̀ lórí ọ̀rọ̀ ibi tó ń sọ ní mọ́sálásí òun náà ni mo fẹ́ ẹ wo design ẹ fi lè ní gbàgbọ́ dáadáa ní o ẹ wo design ara ilé ẹ wo tán wọ́n ṣẹ̀ṣẹ̀ ń design rẹ ní o ṣe kí wọ́n ṣe bí mọ́ọ̀sì ni ẹ ti rí ẹ ti bá wọn ẹni kí n wá wo bí tán ti ṣe tán wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n fẹ́ rọra ìgbàdí kan ṣe mọ́sálásí ṣe ti rí design rẹ ẹni tó bá wọn ṣe máa ń bílẹ̀kùn mọ́ọ̀sì ṣe rí irú design náà wà mọ́ka o ẹ ti rí torí ọ̀tọ̀ ní kí ẹ máa parọ́ òṣìjọ lórí ọ̀rọ̀ tí ò ṣe bẹ́ẹ̀ o àní nípa mẹ́pọ́n eléyìí ò sínú àpọ́nlé Islam pé nígbà tó ti wá rí báwọn pé no Islam jújú léyìí lọ ẹ ti rí báwọn pé ẹ kí mọ́tò yẹn lọ ẹ ti rí òyìnbó yẹn ló pè ní oníkì máa bọ̀ wá kí wá ṣe fídíò ibi tí wọ́n ti ṣe lọ́wọ́ so wọ́n renovate ẹ̀ ni odidi building ni ńláńlá Islam náà rà fún inna nazzalna dhikra wa inna lahu lahafizun gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá àwọn èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lákùn ẹ̀pa kálukú tì ẹjọ́ ẹ̀pa kálukú tì kódà àwọn náà tún ti negotiate eléyìí náà ẹ ti lélẹ́yìí náà wọ́n tún ti negotiate ẹ̀ ká ẹ lè mọ̀ bí ọ̀rọ̀ Islam ṣe rí mọ́ mọ́ tí wọ́n torí mi ò wọ́n lọ́sàn-án nìkan tẹ́ ni ẹ̀ ń pè mí sí ọkàn ní kí n wá àwọn ibi tí wọ́n ti ń ṣe lọ ẹ wo dáadáa ẹ wo bẹ dáadáa èmi débì ni mo rí ni èmi rí ni Ọlọ́run ìtẹ́mi kan fi tọrọ ni pé Ọlọ́run mọ́ mi kó nù ẹ̀sìn yìí lákùn mọ́ mi kó nù ẹ̀sìn yìí o lákùn o mọ́ jẹ́ kẹ́nìkan sọ fún wa pé kò dáa torí bá kò ní ṣe pé kì í ṣe pé èèyàn sọ pé àbí bóyá òun ó dáhùn lójú ni nítorí wá dáhùn lójú Ọlọ́run gbà mí máa ń ṣe pé òun sábà fẹ́ ṣe tòun lórí ní ara yẹn ni wọ́n ṣe tí ó gbà fún wa Ọlọ́run wọ́n mọ̀ fi bẹ̀yẹn hàn yín kẹfì lè rí nǹkan tí mo ń sọ so Ọlọ́run kò fi àánú gbà wá gbogbo kí gbogbo wa láti rí dédé nǹkan tí mo fi hàn yín láàrin yẹn ẹ ti rí nǹkan tí mo fi hàn yín ní àárín yẹn ìpìtọ̀ ó nọ́mà kára so Ọlọ́run kò fà náà lásìkò gbogbo èyí olówó ẹ̀dá láti máa ṣètò Ọlọ́run ẹ ti rí òun ni ẹ ti rí design ara rẹ̀ ẹ ti rí pé mọ́ọ̀sì náà ni ẹ ti rí design ara rẹ̀ èyí ṣe pé wọ́n ń bóbò wa mo kú òun lé wá síbẹ̀ ni mo wá wò ni òun ni ẹ ti rí òun ni bóbò yín o gẹ́lẹ́ bó ṣe rí mi mò ń sọ gẹ́lẹ́ bó ṣe rí mi ọlọ́run sàṣàwá náà ní olówó káà náà lè wá gbẹ̀yìn tẹ́ ń ra lé káàkiri ayé ẹ̀ra lé kan sórí ilẹ̀ ìfọ́lọ́hún kẹ́ tó kù láyé o. kó fàánú gbà wá o kó fàánú gbà wá olúwa kó fàánú gbà wá má jẹ́ ká ṣubú sátìrà mọ́ kó fàánú gbà wá má jẹ́ ká ṣubú sátìrà mọ́ kó fàánú gbà má jẹ́ ká ṣubú sátìrà mọ́ amadi kẹfìrí o sátìrà mọ́ kó fàánú gbà wá kàní kẹ́ ń fi design àárín àárín ni gbogbo táwọn èèyàn process ẹ̀rí kìíní fún yẹn bó ṣe náà nìyẹn o gẹ́lẹ́ bó ṣe yìí nìyẹn gẹ́lẹ́ kò yàtọ̀ sí bí wọ́n ti sọ fún yín kódà àwọn tó ń rí tán ibi tí wọn ò rí tán ni mo tún post ní sí yẹn ibi design torí wọ́n lè lọ fẹ́ tẹ̀ lọ́wọ́ ni ibi tí ẹ̀ tó ń rí òun ni mo ṣe jáde yẹn ibi tí wọ́n fẹ́ post ẹ̀ tó post yẹn náà jáde ibi design rẹ̀ nìyẹn ẹ̀rí kí design mọ́sálásí structure mọ́sálásí ni Islam ni dínú ilẹ̀ alam ẹ̀sìn àgbáńlá ayé Islam ẹ̀sìn àgbáńlá ayé òun Islam kí sẹ́sìn lókà tó lọ pé àwọn tani wọn ń jà sẹ́sìn ẹni tí wọ́n ń jà sẹ́sìn ti ń sọ pé òun ń jà Islam kí ni kàdé Islam ní kẹ́yìn gbìjà Islam ní kẹ́yìn gbìjà bẹ́ẹ̀ kan kó nínú ẹ̀sìn kó lóhùn ẹ̀sìn náà kó máa tú àyà kan kó máa fáyà kan kó máa pàrọ̀ fúnra rẹ̀ kó máa gbé ó fẹ́ wọ́n náà ní jàre ẹ̀dá kún ẹjọ́ máa wọ́n náà lọ. ومن عليك وإن غاو غوائكبا إن لم يكن لك قربى أو يكن ولدا gbọ́dọ̀ bẹ sọnù kó sọnù kó sàmọjọ màmí kó má jẹ yà wò mí kó má jẹ yà bàbá kó má jẹ yà bò mí if you
wọ́n ń sọnù wọ́n ń sọnù dànù tó tán pẹ̀lú ẹ̀ tó máa pè dé àrífín sáwọn tó ju yín lọ àrífín lẹ̀ máa ń ṣe ẹ̀ máa ṣàrífín wọ́n fún mi lábàárẹ̀ ọmọ kan ní ti pé ọmọ wòlé ọba yìí tó wà ní ìlú nígbà yọmọ tí wọ́n ráwọn yẹn fi káàkiri yẹn ẹnìkan sọ fún mi nísìnyí pé kéré kèmí àti ẹ̀rọ ń ṣe fídíò kan kò tí wàá dápọ̀ ẹni ẹ̀rọ mo ti wà á mọ̀ kọ́mọ yẹn náà ni ó jẹ́ ọmọ aláàánú nípa yẹn ní wọ́n bá bí ọ̀dà tó bá gbé bàbá rẹ̀ ló bá bí ọ wá Nàìjíríà kò máa sàní fi yẹn bàbá tó bá bí ọ bàbá tó bá bí ọ tó bá bí ọmọ ọkọ bàbá rẹ̀ náà tó bí ọ wá Nàìjíríà kò máa sàní fi yẹn wá jẹ ìyàwó àwọn tó bí ọ dídá ọmọ kára fẹ́ búrú rẹ̀ àtúnyẹ yàrá wa ni bàbá ẹ̀ ló yẹ ká bù àmọ́ àní bàbá rẹ̀ ìṣe bàbá rẹ̀ ní sàní fi sí wa bàbá rẹ̀ bọ́ ní sàní fi sí wa tí bá confirm fídíò ni tó bá wá lọ́wọ́ kàn mí bẹ́ẹ̀ ọgbà nọ́mbà ọ̀rọ̀wọ́ mi ìyàwó náà ọ̀rọ̀wọ́ wẹ́n tí bá ń torí ẹ̀sìn tí bá ń bú wa tí ń rí wa fi àwọn òní wọ́rì ta ni ò ní yẹpẹrẹ tẹ́tẹ́lẹ̀ gbogbo ayé náà láníjọ́ kàtà wọ̀sàrí tí yóò yàrá síbẹ̀ kí ni wáyé tẹ́lẹ̀ náà tàbá rọmọ kékeré kan tí bá ń rí wa fi tí ń torí ẹ̀sìn tí fi ń rí wa fi táwo òsì bú bàbá rẹ̀ àbúyà rẹ̀ àrí bàbá rẹ̀ fún àjẹ́ bàbá rẹ̀ gan ibi tí wọ́n rí ó mọ̀ kó tó ń bá bu wa òun fi wá rí viewers ó sì mọ̀ pé ogun àgbà láàyè ni wá pé tó ń bá ti dákọ̀ wa àwọn èèyàn tó wá rí péjì wọn ẹ máa ṣe jọ òun dájọ́ ní oko ibi tó ń lọ ní nǹkan lójú ibi tó ń lọ ní nǹkan lójú ọkọ̀ ọbẹ̀ ti fẹ́ dé ọkọ̀ ọbẹ̀ tó ń lọ ó ti fẹ́ dé tó bá dé yóò gbé ọ ẹbí ló kẹtì mi pẹ̀lú kí èèyàn sọ̀rọ̀ tó bá tún sọ̀rọ̀ mi gan lórí platform rẹ̀ o tún popularize mi sí ni o jẹ́ káyé màmá mi sí ni o dàbẹ́ torí àwọn àti ìkàyé já tán ibi dá fi gbogbo kan náà ti mọ̀ wá wọ́n tún mọ̀ mí sí lórí platform rẹ̀ náà nù wọ́n dá kọ́ wa lọ sọgbọ́ ìyá àtàyè nìkan yóò ní mọ̀ jẹ búrẹ́dì lọ wọ́n dẹ́yìn lọ́wọ́ wọ́n jẹ búrẹ́dì lọ wọ́n dẹ́yìn lọ́wọ́ nígbà tẹ́ lọ ọ̀dọ̀ ẹni tọ́lọ̀ ń túlẹ̀ nínú gbèkú tẹ́lẹ̀ nígbà tẹ́ débẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́lọ́n sọ fẹ́ kẹ́ ẹ lọ kíyàn pé kẹ́ ẹ lọ sọ pé ó káàbọ̀ kẹ́ ẹ ṣàdúrà fún lóhùn ẹ̀sìn tẹ́yìn náà gbé dání kẹ́ ẹ ṣàdúrà fún lóhùn ẹ̀sìn tẹ́ gbé dání kẹ́ ẹ kí gbogbo nǹkan tẹ́ máa ń sìn lára rẹ̀ bí àwọn náà gbà lẹ̀ ẹ débẹ̀ tán ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́lọ́n sọ àwọn èèyàn lẹ́lọ́n bú ṣé ẹni tẹ́ lọ kí ní ṣe ó fi hàn pé ẹ lọ kí ni nígbà tó sì sọ fún wa láwọn èèyàn pè wá pé tẹ́ rí tí àwọn èèyàn yìí ṣe wọ́n ní ẹ má dáhùn lóhùn ẹni tán lọ bá ṣẹbẹ́ gbọ́n tó sọ láti pẹ́ ẹni ó dẹ̀ sọ títí ẹ̀ mi ti bẹ sọ̀rọ̀ mi mo fẹ́ gbọ́ fídíò yẹn náà kí n tó lẹ́nu ìgbà tí mo kọ́ ti fídíò lẹ́ẹ̀kan lẹ́nu yẹn pè mí tó sọ fún mi ẹ̀wọ̀n ẹ̀dọ́ akílẹ̀ yìí ò ní dákẹ́ fúnlẹ̀ jáde ọkọ̀ ibi tí ń lọ ò tí ì dé ni tọkọ̀ ibi tí ń lọ bá dé wọ́n gbé ẹ̀ ní ìbàdàn à ń torí ẹ̀sìn rí wa fi ó da àwọn ń gbà pé wọ́n fi fún wa ládàá ni àbá àwọn ṣẹ́kì bó sẹ́yìn ó ní kó lò kọ́tìlá òmùlì náà rí wa kọ́tìlá náà ládé fìjà náà ti àhàyà wọn ò sàdéhùn fún wa ní ẹ̀sìn pé a ní gbogbo ẹ̀ lórí ẹ̀sìn kọ̀tálà a ó kò tí là ẹni tó bá kún fẹ́ sẹ́sìn àwọn tí yóò gbà fún ọ wọn ò kájé tiẹ̀ nǹkan pa ọ́ má bínú pé wọ́n ti pa ọ́ má jẹ́ kó bọ̀ mí lẹ́wọ́n ti pa ọ́ kọ̀tálà a ó kò tí là kò sásìkò ikú mọ́ èébú ló kù èyí ara ẹni ló kù ìrẹ́nifín ló kù òun gángan ní kù lásìkò yìí ẹni tó bá torí ẹ̀sìn tó fi rí wá fín tá àbáyàwó rẹ̀ sùn àbú lọ́wọ́ rẹ̀ àbú bàbá rẹ̀ àbúyá rẹ̀ ní wọ́n ń forúkọ wá gba star fi ń bú wa nítorí tó wá kí torí ẹ̀sìn ni ọlọ́wọ̀n ní jẹ́kọ̀ọ́ dáadó ẹni tó bá dáadó ní onídèrè ọmọ tó wá kí torí ẹ̀sìn lẹ́fi ń bú wa lẹ́fi ń yẹ̀yẹ̀ wa lẹ́fi ń rí wa fín ó dá bẹ́ẹ̀ wọn láti kọ́ àjálè wọn sì dé wá láǹkọ̀ pé ó jalè ní kíní kan ní ó ṣe fún wa náà tó wá kí torí ẹ̀sìn lẹ́fi ń rí wa fín ó tẹ́ wa lọ́rùn nínú àkídà tiwa ní táwa kanu tíra oore tún ni oore gan ni fún wa pé àtòrí ẹ̀sìn gbọgbẹ́ òun sáà ní sọ pé mo pààyàn nísìn òun sáà ní sọ pé mo jalè nísìn òun sọ ẹ̀sìn ní ọ̀rọ̀ ìsìláàmù nítorí ẹ̀ búra sí kí làwọn wá tí ì rí ẹ máa dún táwọn tó lọ rí ni tó tó pa ẹ̀jẹ̀ wọn lẹ̀ nítorí ìsìláàmù tí ìṣẹ̀sìn bàbá wọn kò sí táwọn lè rí nísìn tó lè yà wá lẹ́nu tàjẹ́ kí látọ̀ tábàjà afẹ́fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yẹn náà ní ẹni tí ò tó wa ní kàwọn alábùkù láti rí pé wọ́n ní wáyé sáà àtàtì kàmá zámà tí mi náà kẹsì fọyà ṣàhádà tó lè bí àní kẹ́mìlò tí o bá ń gbọ́ àbùkù wa látọ̀dọ̀ náà kí sún èèyàn aláìjẹ́ kankan fọyà ṣàhádà tó lè bí àní kẹ́mìlò eléyìí ní sọ fún wa pé èèyàn tó pé ni wá ẹnu ẹni tí ò jámọ́ nǹkan ló ti gbọ́ èbú èèyàn gidi ó lè rí èèyàn gidi kó máa bú èèyàn gidi ẹgbẹ́ wáyé sáà àtàtì kàmá zámà tí mi náà kẹsì fọyà ṣàhádà tó lè bí àní kẹ́mìlò
ìṣá àtàtìkà mazamati mi nà kìsì tó bá gbọ́ ọ̀rọ̀ àìdá ọ̀rọ̀ yẹ̀yẹ́ ọ̀rọ̀ yẹpẹrẹ tó tán fi ń gún wa tán fi ń tì sọ́dọ̀ wa tó wá jẹ́ pé náà kí sún èèyàn aláìdámọ̀ kankan ẹni tó torí àti bí àti tó náà lọ sẹ́rú bí kan tí wọ́n ń pèrè ní nǹkan wọ́n yà ṣahadá tó lé bí hàní náà kí sọ èyí ò ní mọ̀ túmọ̀ pé bí hàní kẹ́mìlò pé èèyàn tó pé ni wá lọ́jọ́ kí àtọ̀dọ̀ èèyàn burúkú láti ń gbọ́rọ̀ wa a jẹ́ pé yóò sọ fún wa pé èèyàn rí ni wá nù tápẹ́ ẹnu náà kí sún èèyàn alájíkú èèyàn aláìdámọ̀ kankan èèyàn yẹpẹrẹ èèyàn ọmọ èèyàn yẹpẹrẹ bàbá rẹ yẹpẹrẹ ìyá rẹ yẹpẹrẹ àwa ń gbọ́ ìbú wa látọ̀dọ̀ rẹ̀ èyí ò ń sọ fún wa pé àwa náà a jẹ́ pé èèyàn tó pé ni wá nù bó ṣe ń ṣe ní júwe bá ti rí fún wa èwo lè bú ẹjọ́dọ̀ ti Sunday Igboho ẹ lọ ń bú ẹ̀sìn tọ̀hún ẹ ń pe eléyìí lẹ́rú ẹ ń pa àwọn ọmọ kan ní kinní kan ó kì í ṣe àwọn tẹ́ wá pè ní nǹkan kan yẹn àwọn ò lẹ́nu táwọn pè ní Ìbàdàn náà èmi ò bú òòṣà yín rí èmi ò bú kankan ìbẹ́ni kan yín rí ẹ lọ wo fídíò mi ń gbé ebú ẹ̀sìn wá sí tèmi mọ́ sí èmi gbé ebú pé ẹnìkan ṣe kinní kan mi ebú bọ̀ tí gbogbo àwọn tán ní náà wọ́n rí nísìn tábà padà ṣígà wa táwọn náà padà jáde sí ẹ mọ̀ gbogbo àwọn tẹ́ rí yẹn gba adigun wọn ti ká wọn ti so àwọn fi so adé ń pè lómi bí ẹ wá pè fún wọn lẹ ẹ má tó fi tiwa sí tó bá dàpọ̀ mi níbi ọ̀rọ̀ òun fún mi popularity sí ni nígbà tẹ dọ́dọ̀ ẹni tó ti àjòdè ẹni tí ò rí bí rìn gèrè lẹ́tẹ̀lẹ̀ sí Sunday Igboho ni mo sọ̀rọ̀ ń parẹ́ ẹ̀dọ́dọ̀ rẹ̀ ẹ ló ń sọ̀rọ̀ ẹ ló ń bú àwọn ẹ̀sìn tó kù ẹ̀rẹ́ ilẹ̀ bí gbogbo ilẹ̀ ti bí èèyàn lóhun ní bàbá tó bí òun ó sì ní bàbá òun inú Christian ló bí òun sí pé bàbá òun oníṣẹ̀ṣe ni nígbà tán fi bí òun sí parọ́ ni ó sì lóhun lẹ́sìn tóun pé kódà tó ń wà tẹ claim ẹ̀sìn gan Christian lòun claim Christian lòun wọn sí kò délé ẹbọ rí kò dé ìgbàlẹ̀ rí kò sábà tẹ kankan rí kò pé àpò mọ́ sọ́mọ́lẹ̀ kì í sókè kankan kì í ṣe kankan ìgbẹ́bọ kì í ṣe anything ẹni tí mo mọ̀ gidigidi ni ẹlòmíì náà kàn máa nù yín súnmọ́ àwa súnmọ́ ìyẹn wa tímátímá báyìí kì í ṣe ìfúnni àtúrí ìfúnni ọ̀sẹ̀ rí ìfúnni gbẹ́rẹ́ rí ìfúnni kankan rí ní Sunday Igboho yẹn ó dẹ̀ lọ́wọ́ ilẹ̀ yẹn tẹ́ ọmọ Yorùbá ìwà Yorùbá lọ́wọ́ ọmọ tẹ́yìn tìrí tìyẹn tẹ́ máa rí gbé yẹn fún ẹni tí ò bú yín tẹ́ máa bú ẹni tí ò bú bàbá yẹn kò bú ẹ máa bú ẹsìn ní ọmọ Yorùbá yàtọ̀ ní ajẹ́ pé ìwà nífín lẹ́ ń fi hàn pé ó jẹ́ ìwà Yorùbá nìyẹn tí a bá wá rí wá Sunday Igboho yẹn àní mọ̀ pé Yorùbá níwà rí Sunday Igboho tá a rí yẹn ó fi hàn wá pé Yorùbá níwà rí tó wá kẹ́yìn yìí ni ẹ fi réètì Yorùbá ẹ̀yin gbọ́dọ̀ sọ pé Yorùbá lòun pẹ̀lú àdéhùn yẹn tí ò bú yín kílẹ̀ ń bú sí táwọn bú ẹni tá a dákọ̀ ẹni kásá lè wá wo tó sọ kásá lè wá wo fídíò rẹ níwọ ọmọ olórí ibú táwọn fi ìdókòlà tí wọ́n padà fojú sunkún rẹ tó wà nílùú yẹn ni o jẹ́ kí n lọ wo nǹkan tó sọ kílẹ̀ ń bú wá sí sáwà bú ẹni àbí kí ni tèmi bí tó ń dákọ̀ mi sí fídíò tó ń ṣe kásá lè wá wo tó sọ kásá lè wá gbọ́n tó wí òun fi mi polówó péjì rẹ kí ni láìsí ọ láì rọ gbogbo àwọn tó bí yín náà àwọn tẹ́ ń jà fún wèrè tẹ́ ń jà fún yẹn náà wọ́n rí nísìn tó bá di pé Ọlọ́run bá ní kẹ́ni tiwa náà kó lọ tà sí tí mo fi padà wọnú gbogbo tẹ́ ń ṣe yẹn lọ fún tìmọ̀ fi hàn jẹ̀bi ẹni yìí jẹ́jẹ́ ló dòkú lẹ̀ kí lẹ̀ ń bu sí gbogbo yẹn ti lọ gbogbo àwọn afárá tó ń lọ sọ́dọ̀ Sunday Igboho lẹ́ ń pè ní ọmọ ẹrú gbogbo àwọn pásọ̀ tó lọ ẹ̀ ń pè wọ́n ní ọmọ àgùntàn kí lẹ́ pè wọ́n kí lẹ́ ń bu wọn sí táwọn adébẹ̀ kan bọ́ ẹ̀yìn ni ajẹ́pẹ́ ń tẹ́ lọ kí gan orí tọ́lọ́run ṣe fún kẹfẹ́ lọ kí sí ẹ fẹ́ lọ tọ́jà ni ẹ̀yìn ta ló ń bá yín jà ní ẹ bá dẹ̀rí wa ní sí 101 tẹ́lẹ̀ náà wá ní 101 pé àríwá báyìí tẹ́lẹ̀ náà wá ní àbí abẹ́lé mú wa 101 báyìí pé kíní ẹ kúrò lórí abẹ́ kámẹ́rà ẹ wá fèsì wọn gangan tẹ́lẹ̀ wá pé ẹ fẹ́ jà fẹ́sì tẹ́jà tẹ́lẹ̀ mú wa ní ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ orí fún online tẹ́lẹ̀ àfi wá wú ẹ kó wọn náà sọ̀rọ̀ òtẹ́ pé tó bá rí mi mo bí aláya ẹ̀dá àwọn tó wà tó sínú yín tó wà Nàìjíríà kódà kan wá tó bá rí mi o máa change ọ̀rọ̀ wà látàlá gbàgbé ìwé ìṣẹ̀lẹ̀ tẹ́ kan fọ́ọ̀mù orí ikú jẹ́ pé àwọn ará ètò ìrìnsẹ̀ Ìsìlámù ìgbìkan láti ń bọ̀ yìí tí mo lọ rìkọ́dù ibi tí wọ́n rà fún Ìsìlámù yìí ṣe wọ́n dákun èmi ò fẹ́ bú àwọn gẹ́tẹ̀ ṣe kò sí tó kàn mí pẹ̀lú àwọn èèyàn yín kásá pè ọ́ kìlọ̀ fún ẹ àwọn ni yóò ṣẹ̀yìn kí ẹ lọ́n bú wọn sí ẹ dọ́dọ̀ Sunday Igboho ẹ lọ́n bú Ìsìlámù ẹ ń bú àwọn èèyàn bẹ́ẹ̀ kí ṣé ń tẹ lọ ṣe nìyẹn ni ṣé lọ kí wọn kọ́ kú oríire ni ó dẹ̀ nọ́mà kẹ́ lọ kí wọn kọ́ kú oríire Sunday Igboho ṣe ìyẹn tẹnìkan ìyẹn gbogbo ayé ni bí ọba ni àwọn bá wà àwọn bá kọ́ àtẹ́gbẹ́ tó máa tóbi tán wọn gbọ́dọ̀ kílèmù ẹ̀sìn kan mọ́ wọn gbọ́dọ̀ kílèmù ẹ̀sìn kan mọ́ tábà tí kírísítẹ̀ bá ń ṣe tiẹ̀ wọn lọ́dọ̀ kírísítẹ̀ tí mùsùlùmí bá ń ṣe tiẹ̀ táwọn aláṣẹṣe náà bá ń ṣe tiwọn wọn lọ bẹ̀ èmi ìpè yín ló kọ yẹn rí ẹ ṣọ́ra yín torí èmi bá yín dára mi ṣe ṣe kankan pẹ̀lú yín nílé mi lè máa ń lọ tèmi mi jẹ́ ìrántí yín rí pé ẹni tó bá wà níbi kan tó ń bá ń dá láàmú ni máa ń pè é 60 ní 90 mi mi rí yín ní nǹkan kan tí ó ń sọ fèmí so ẹnìkan sọ fún mi pé òun sọ̀rọ̀ kan pé mi rí bú
wá sí fídíò táwọn tó ń gé owó tó ń ṣe kátà ìwà wo fídíò rẹ̀ kátà ìwà àdéhùn mi mọ̀kẹ́tẹ́ ìwà yìí tọ́ba yìí rárá ní ìsìn tó bẹ́ẹ̀ owó òbí ọ̀dà ọ̀dà ìtàláì ọjọ́ ló pẹ́ tó bá yá àfojú kan wa níjọ́ tó bá kátà kó wá Nàìjíríà wá bí láti ra wa kó wá sí bó ṣe ṣe níbẹ̀ yẹn sí ọ ibi gẹ́gẹ́ fúnra mi wà látàláì yóò dá máa ń ṣe báyìí ẹ̀ máa ń bú yẹn ẹ̀ máa rí yẹn fún ẹni tí ó bá ń jà ẹni tí ó ṣe ẹ̀ máa rí fún ẹ̀ máa bàjá so kìkẹ́ ìwà lọ ọ̀dọ̀ Sunday Igboho kẹ́ ẹ̀sọ́ tẹ́sọ tẹ́sí káwọn àtẹ́sọ́ sí kan dákẹ́ ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pé ẹni tó sọ̀kù sóhùn mi ó fẹ́ gbóhùn onílé ni ẹ lọ́dọ̀ Sunday Igboho nísìn ẹ̀ ń gbọ́ àwọn ẹ̀ ń bú kírísítẹ́nì ẹ̀ ń bú mùsùlùmí bẹ́ẹ̀ ṣé ìkàtẹ́ lọ sí bẹ́ẹ̀ nìyẹn ṣé ìkàtẹ́ lọ sí bẹ́ẹ̀ nìyẹn àwọn tẹ́ sọ̀kù sóhùn mi wọ́n dá yín lóhùn tán ẹ̀ tó wá ń bèèbù àwọn tára ìta ni ẹ má wọrí sọ́wọ́lá ẹ̀yin tẹ́ mùsùlùmí ìtọ́lọ́hún ṣe fún wa lálàfíà yín jàre. Salamu alaikum.